nínú gbogbo nǹkan tí Ọlọ́run bá dá sílé ayé. Ilẹ̀ la mọ̀ sí erùpẹ̀, ó ní àwọn agbára ju àwọn ìràwọ̀ kankan náà lọ láwọn area kan. Ẹ má ṣe mí gbọ́ o, kò sí ìràwọ̀ tí ò ní agbára, I still repeat it. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀, ẹ miss opportunity gan. In fact, mo fẹ́ lé kí n kú oríire. Bẹ́ẹ̀ ni, ìdí tí mo lè ṣe kí n kú oríire ni pé àṣírí kan wà tó pamọ́, tó jẹ́ pé gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ erùpẹ̀, tó bá mọ àṣírí yìí láti ṣe àbí tí wọ́n bá ṣe, yóò ran ayé rẹ̀ lọ́wọ́ púpọ̀. Kò sí àṣàsí kan tó máa ràn, kò sí ògùn kan tó máa lọ ṣe ní ibi tó máa ràn. Kí nìdí? Torí pé gbogbo ohun tí wọ́n fi ń ṣe ògùn pátápátá inú ilẹ̀ ló ti wù jáde. Yorùbá dẹ̀ gbàgbọ́ wípé ògùn tó bá ti pé, wọ́n ní ewé rẹ̀ ó kù kan, ó máa nídìí láti lọ bà á jẹ́ fún wọn náà ní sódà tí wọ́n ní lè rí àwọn kíní yẹn ṣe ní ibi sí ẹ. Tó bá tilẹ̀ ṣe kò ní ràn ẹ́. Ìyẹn eléyìí wà fún protection fún gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀. Ìbájẹ́ Taurus, ìbájẹ́ Virgo, ìbájẹ́ Capricorn. Ṣé rí àṣírí yìí, àṣírí tí ó gbọdọ̀, tó jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀, ẹ gbọdọ̀ ṣaláì má ṣe ni. Torí pé inú bí ni kò kọ́ta ìmọ̀ wá wù. Ìwọ lè ṣe dáadáa sí àwọn èèyàn káwọn lọ máa ṣàìdá sí ọ. Ohun tó máa ná ẹ kì í ṣe ohun tó pọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́ la lè jùlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Ó máa ná ẹ ní àgbò nínú ẹ̀ àti àwọn nǹkan kankan. Òun ni wọ́n parí ẹ̀ sínú ilẹ̀. Tó bá ti parí ẹ̀ sínú ilẹ̀ tó dẹ̀ dá ẹ lójú pé ìràwọ̀ erùpẹ̀ ló lò, kò sí nǹkan kan tí wọ́n fẹ́ lọ ṣe ní ibi pẹ̀lú ògùn sí ẹ tó máa ràn ẹ́ mọ́. Ó bọ́ lọ́wọ́ àṣàsí, ó bọ́ lọ́wọ́ ọ̀fà nìyẹn. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé wọ́n ti ṣe é sí ẹ tẹ́lẹ̀, tó ti lo àwọn, tó ti sa ògùn sí ẹ tẹ́lẹ̀ tó ràn ẹ́, àwọn kankan náà wà tí wọ́n lè ṣe a máa pè ní ẹlẹ́rùgbẹ́rù ẹ̀. Wo àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀. Nọ́mbà tèmi kò yípo padà 08054 353629. Ẹ WhatsApp ẹ follow wa àṣírí ìràwọ̀ mystery of star. Gbogbo ẹ tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀, ẹ má miss opportunity yìí o, gbìyànjú kó lọ ṣe.